ìlú Ìlọrin kí ló ṣe fún yín gan? Kí ni Súfí onísúfí kí ló ṣe fún yín gan? Kí ni oníjàlábí kí ló ṣe fún yín gan? Ṣé ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá ṣé wọn kì í ṣaburú? Ṣé kán close iṣẹ́ ọlọ́pàá? Ẹni bá ṣẹ̀ kó ti lóko. Kí ni wàhálà? What's the problem? Àádẹ́ ń sọ fún yín pé iṣẹ́ àfáà wà. Ẹ lè close iṣẹ́ àfáà torí pé nìkan pààyàn tó ti ń sìn ẹ kàn jìyà ẹ kàn kó bára yín ẹ máa ṣòṣì ẹ Súfí. Ṣé èèyàn pípa wà nínú ìlànà Súfí? Ìlànà Súfí sọ fún wa pé a gbé tàṣọ́fù kalẹ̀ lórí kìtáàbù wa súnà. Ṣé ìpààyàn wà ń bẹ̀ ni? Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Musilight. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ẹ̀bà tẹ́ láǹfààní láti máa wò kàn ní Musilight. Àjíjẹ ara yóò máa jẹun, ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Musilight TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Musilight TV kí ẹ̀yin máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ èmi àtiwọ àti ẹ̀yin olùgbọ́ mi pé kí ni Ìlọrin ṣe fún yín gan? Ìlú Ìlọrin kí ló ṣe fún yín gan? Kí ni Súfí onísúfí kí ló ṣe fún yín gan? Kí ni oníjàlábí kí ló ṣe fún yín gan? So àwọn nǹkan wọ̀nyí òun ni mò ń béèrè lọ́wọ́ yín torí pé látayébáyé wọ́n ní kúlù ìsíbìbì máa làdé fàárẹ̀ kù. Gbogbo ìjọ ni ó máa dunnú pẹ̀lú ohun tó bá gbé lọ́wọ́. Kò dẹ̀ sí ìjọ kan tàbí ẹ̀dá kan tàbí àwùjọ kan tá à ní rí àìṣedéédé lọ́dọ̀ wọn. Kò sí àwùjọ náà. So yẹn ni mo fẹ́ fi pè wá ṣàkíyèsí. Tá a bá wò dáadáa, ibo ni wọ̀nyí tí fi èèyàn ṣètùtù? Ibo ni wọ̀nyí tí pààyàn? Ìlú wo ni wọ̀nyí tí fi èèyàn ṣoògùn owó? Ìwọ náà Google ẹ̀ wò lórí Google. Kó Google ẹ̀ wò wàá rí. Wọ́n ń ṣe bẹ́ẹ̀ lábẹ́òkúta. Ó tẹ̀ ní ọmọ kékeré kan lábẹ́òkúta tó yẹ pé ọmọ ilé kéwú ni. Ọmọ yìí ò tí wọ 20 years. Ó sì pa ọmọ ọlọ́mọ, ọmọ kékeré náà ló pa, ọmọ pínísí lábẹ́òkúta l'Ógùn State. Ìkan ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí lásìkò yìí náà n'Íbàdàn. Pásítọ̀ tó kí ló wá máa ń ṣe wá tẹ́ pé Ìlọrin yìí ṣáá kí ni Ìlọrin ṣe? Kí lẹ̀ṣẹ̀ Ìlọrin? Kò sí iṣẹ́ náà láyé yìí. Kò sí iṣẹ́ náà láyé yìí. Ok, ṣé ọlọ́pàá òṣìṣẹ́ ọlọ́pàá ṣé wọn kì í ṣaburú? Ṣé kán close iṣẹ́ ọlọ́pàá? Òṣìṣẹ́ ìjọba àwọn tán darí wa ṣé àrá láburú nínú wọn? Sáwọn olóṣèlú sáàrá láburú nínú wọn? Kán close wọn. Sáàrí medical doctor tó ṣàbòsí tó wọnú irú okùn tí ọmọ yìí wọ̀ tí kò sí? Ẹni bá ṣẹ̀ kó ti lóko. Kí ni wàhálà? What's the problem? Ìlọrin àáfàá tó wá jẹ́ pé ẹ̀yin mùsùlùmí gan tó yẹ kó dúró tì ẹ wàá sápamọ́ ẹ mọ atanra yín. Ọlọ́ni wà látúnṣàkú àǹfóṣàkún. Ẹ má fọ̀rọ̀ ayé mọ́ wà áhàlábímọ̀ ní takọ̀.
òun ló mẹni tó páyà Ọlọ́run ló mẹni tó páyà rẹ̀. Allahu yuzaki ma yasha, Ọlọ́run ní ó fọ ẹni tó bá wù mọ́. What is your problem? Wàhálà yìí ti pọ̀ jù. Ntẹ́mi rò pé ń fa problem yìí ni pé brain tọ́lọ́run pín síta ń sìn ó pọ̀, ọpọlọ ò pọ̀, wọ́n bá díẹ̀ because ọ̀tọ̀ níbi tọ́rọ̀ máa lọ, ọ̀tọ̀ níbi tọ́ máa lọ. Ẹlòmínà ló ń kéwú náà tó bá sọ̀rọ̀ báyìí ẹ fẹ́ lè kógi bò ó ní máa fà á tó fi já sí pé bí a bá sọ ohun tí ò dáa nípa mi mi ní dáko anybody but a máa record everything lẹ̀. Wàláhì sọ bẹ̀rẹ̀ tí n bá gbé ẹni tí n bá mú èèyàn kọ́ ló máa bẹ̀ mí tí màá fi gbọ́. Ẹni tó bá jìn sí kòtò tó bá bọ́ sí mi lọ́wọ́, because alhamdulillah mo try láti defend orúkọ mi, mo try gan. At least 1992 ni mo kọ́kọ́ wọ Ogun State Television. 1992 àwọn tá a bá ń bẹ̀ bàbá Fákẹ́yẹ kọ́lọ́mbà fọ̀rúnkẹ́, Yẹ́misí Gbàǹgbóṣe, Mr. Taofik, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ wọ sẹ́ńbẹ̀ náà ti dàgbàlagbà náà ti dìyá nìsín. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run látìgbà náà kò sẹ́ni tó lọ fẹjọ́ wa sùn bẹ́ẹ̀. Àádẹ́ ń sọ fún yín pé iṣẹ́ àfáà wà, ẹ lè close iṣẹ́ àfáà torí pé nìkan pààyàn tó ti ń sìn, ẹ kàn jìyà, ẹ kàn kó bára yín. Àwọn tó máa wà bàjẹ́ ní ó máa wù náà ni, kò síbi tí ò sí. Ẹ máa ṣòṣì Súfí. Ṣé èèyàn pípa wà nínú ìlànà Súfí? Ìlànà Súfí sọ fún wa pé a gbé tàṣọ́fù kalẹ̀ lórí kìtáàbù wa súnà. Ṣé ìpààyàn wà ń bẹ̀ ni? Ṣé ìpààyàn ó wà nínú jálàbí? À ń sọ fún yín pé àdúà ní jálàbí. Ẹni bá so oògùn tó ń jó oògùn, àwọn ará yín náà ni wọ́n ń jó oògùn náà. Àwọn náà ń wá làǹgbá ká, àwọ̀ yìí wá làǹgbá, àwọ̀ yìí jórí eku, àìjórí ẹyẹ. Ń tá a fi ń yí àwọn èèyàn ni pé ń tán ń pè ní àlìjálàbù, òun ni ká ṣàdúà fún yàn, ká lo nǹkan mímọ́ bí àlìmísìkí. Gbogbo ń tá a bá fẹ́ ṣe kó jẹ́ mímọ́ ń tán ń pè ní jálàbí nù. So kí wàá ní pọ́blẹ́mù yín? Kí ló sì jálàbí o? Wàláì, ẹni bá dáràn ni ẹ mú o, ẹni bá dáràn ló kọ. Ẹ fi Ìlọrin ilẹ̀ o. Wọ́n ń ṣe ríṣùà, wọ́n ń ṣe ní Ọ̀ṣun rẹpẹtẹ. Nígbà tán náà gbé orí ọmọ yìí sí Ìbàdàn ni. Èmi yìí parọ́, Ìbàdàn náà ta orí sí. Bẹ́ẹ̀ tẹ̀ làwọn ọmọ ìyá wa tán làwọn ṣe súnà gbèrè nìbàdàn tí wọ́n ní ò le jù. Àwọn èèyàn mímọ́, Ọlọ́run rà níyàn kálukú yín, ẹ sá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí gbogbo wa á pàdé wájú Ọlọ́run. ń sọ fún yín. So nígbà tí Radio Lagos ọdún yìí ló pọ́gbọ̀n ọdún bá di November ọdún ló máa pé 30 years, kò sẹ́ni tó lọ fẹjọ́ mi sùn rí, àbí tó bá mọ béèrè tó bá mọ dúpẹ́, ẹ bá kí ṣe wú o, ẹ bá kálájí o, ń tá bá lọ́dọ̀ wọn ó rí bẹ́ẹ̀. Kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé wọ́n ń jó nǹkan fóun àbí wọ́n ń ṣe nǹkan ẹbọ fóun. A ní nǹkan méjì tá a gbé dá láti dáadáa tó ju àdúrà lọ. So torí ìdílé tá a bá lẹ́ni tó ń hùwà bàjẹ́, tá a bá rí mú kábàáwí. So lẹ́yìn wá gbà náà, ṣebí ní ọ̀dọ̀ ẹ̀yin ẹlẹ́sìn kejì wa tá a jọ jẹ́ mùsùlùmí, ebi bẹ́ẹ̀ lẹ́nìkan ti sọ pé àkídàtù náà àkídàtù al-sunnah wal jamā'ah. So ẹ̀rí káwọn èèyàn máa tọ́ pé wà láti jásàsú, àwọn tó dá ń bẹ nù yín, aláburú náà pọ̀ nù yín. So kò sí fàárí lọ́dọ̀ ẹnìkan bẹ́ẹ̀ rí àwọn ń súnfẹ́ àwọn ń jálàbí, no, kò sí fàárí. Allahu yuzakki ma yashā', Ọlọ́run ló máa fọ ẹni tó bá wù mọ́. Wala tuzakku anfusakum, ẹ má fọra yín mọ́. Kẹ́ lọ sinmi, àwọn là ń ṣe súnà wo lẹ́ ń ṣe? Kódà ẹni tó pààyàn
tó ń pa ogunlọ́gọ̀ yẹn ó ní àkídàtù náà àkídàtù ahli sunnati wal jamaa káwá sọ pé gbogbo yín lẹ́ ń pààyàn àmàmàrí kọ̀ọ̀kan náà kò sí wàhálà ń bẹ ọlọ́pàá ó mọ ṣàbòsí lọ́ọ̀yà àti rí adájọ́ tó ṣàbòsí nílùú náà ní tán mú kò sọ pé kẹ́ kílòsì gbogbo adájọ́ Nàìjíríà o ẹja kílòsì ẹ̀ no àwọn tó ń polówó aláǹgbánu yín kọ́ àwọn tó ń polówó ẹ̀jẹ̀ pẹ́pẹ́yẹ àwọn tó ń polówó ẹ̀dọ̀ ejò bọ́ọ̀ra ejò ni tá à ń ṣe gbogbo ẹ̀ àwọn yẹn ń kọ́ kí lẹ rí ṣe kí lẹ rí ṣe kí lẹ rí sọ ẹ jẹ́ ká ṣe insof ẹ jẹ́ ká dúró déédéé so alhamdulilayi ọmọ tó ṣe àṣemáṣe ọwọ́ ti bá òní ní kóòtù ẹ̀ wọ́n dẹ̀ gbé lọ ilé ẹjọ́ so wọ́n máa dájọ́ bó ṣe yẹ ó ti wà ní òfin tábọ̀ Suratul Isra 33 ọlọ́ni wala taqtulu nafsa allati harama Allahu illa bil haqqi ẹ má pa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe léèwọ̀ ẹ̀yin kọ́ lẹ dá ẹ̀mí ẹ kò gbọ́dọ̀ pànìyàn àfi tí ẹni tẹ́ ẹ bá fẹ́ pa tó náà bá pààyàn so ẹ lọ wo Suratul Isra 33 ìyẹn dúró bẹ́ẹ̀ so ìyẹn ni mo fi sọ fún wa pé tẹ́ ẹ bá lẹ fẹ́ máa yọ̀ pé kìnnì kan ṣe ẹlẹ́dẹ̀ pàkọ́ ẹ máa rí ríṣùà lọ́dọ̀ àwọn ẹlẹ́bọ lọ́dọ̀ àwọn babaláwo ẹ máa rí ńbẹ̀ ẹ máa rí nínú aláàfáà ẹ máa rí nínú oníṣòwò ẹ lọ gọ́ọ̀gù bí mo ṣe ń wí ẹ máa rí nínú ọlọ́pàá gbogbo iṣẹ́ lẹ ti lè rí torí bẹ́ẹ̀ kíní kan àáfàá níṣẹ́ o àáfàá níṣẹ́ o ìwọ àáfàá tó bá bẹ iṣẹ́ àáfàá ní kó kọ́ṣẹ́ yanjú o àáfàá níṣẹ́ o iṣẹ́ níṣẹ́ àáfàá o àáfàá ń ṣiṣẹ́ o tí ò bá sí àáfàá kọ̀ọ̀kan tó jókòó àwọn èèyàn ò di káfíìrì tán o ìlànà ìwòsàn tí ò bá ti sí lọ́dọ̀ tí ìlànà ìgbàlà tí ò bá ti sí lọ́dọ̀ tí wọ́n wà lọ bòmí o ẹni bá ṣàbòsí tó ṣaburú òtẹ́ ẹ bá rí òní ẹ mú o wàlá tajassasu ẹ má máa tọpinpin àbí lágbájá àbí tàmẹ̀dò bẹ́ẹ̀ mo fi ń wọ̀n ẹnikẹ́ni tó bá gbé orúkọ mi síta láì rí ẹ̀sùn kan tó kàn gbé yálà ìwọ ọmọdé tó ṣe pé nígbà tá a ti ń ṣe nígbà tájá ń ṣe lé ìgbẹ́lọ̀bọ̀ wà ṣé irú ẹ̀ wá ló fẹ́ fún mi mọ̀ràn bó fẹ́ rí àléébù kan ṣé Amada Tijani ṣé Ibrahim Niasse ti kú o èmi ń bẹ láàyè o màá jà forúkọ mi o tó bá ń gbé fọ́tò ṣé Ibrahim Niasse tẹ́yìn yọ tẹ́yìn jọ ń pò ní ọ̀bọ̀ subhanallah èmi ń ṣàdúrà fún gbogbo ìwọ tó bá ń kọjá yẹ múra sí wàá rí i pé ijọ́ kan nílẹ̀ ó mọ̀ ijọ́ kan nílẹ̀ ó mọ̀ torí pé àáfàá tó lè bold tán lè bà ló kọjá tí ó sì bold tí ó sì sọ fún yín pé ẹ wádìí mi alhamdulilayi mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ṣe wọ́n wá síta àjùdí wa wọ́n ṣe wọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn wọ́n béèrè ọ̀rọ̀ nígbà tó jẹ́ pé alhamdulilayi Ọlọ́run ló mọ̀ ṣùgbọ́n à ń gbìyànjú ìwọ̀nba tọ́lọ́run fún alágbára so oògùn ṣíṣe ó wà nínú ìsìláàmù ṣùgbọ́n má ṣe oògùn tó tayọ àlà Ọlọ́run ẹ lọ wọnú àdìsí ó wà kéde káàkiri ó ibùnú máa ń jà gba àdìsí sọ tán lọ bá nàbì àwọn sọ̀hábà wọn ni afahantada wá ṣé wà ànábì máa ń ṣe oògùn kọ́là náà so wọn á ní yá ìbádàlẹ̀ tádà wó ẹ̀yin náà máa ṣe oògùn fẹ́ẹ́ náà lámì yá sì lè dáa Ọlọ́run ò sọ àìsàn kan kalẹ̀ ló fi tọ́ka sí pé oògùn ìwòsàn ìlàwàlàlà òṣìfà àfi kó fi ìwòsàn síbẹ̀ kò sí àìsàn kan tí ò lóògùn nínú Islam kò sí àìsàn tí ò lóògùn ní ojú ọ̀nà Islam ò gbà pé àìsàn kan wà tí ò lóògùn Islam ò gbà gbogbo àìsàn ló lóògùn tí wò bá mọ̀ ló kù so torí ìdílé ó dọwọ́ èmi àti ẹ o wala tajassasu ẹ má máa tọpinpin láàrin ara yín àbí lágbájá àbí báyìí ni
àbí báyìí ní tẹ̀mẹ̀dò àbí báyìí ní làkàṣègbè ẹ má máa ṣe o ọlọ́run ò fẹ́ o wala tanabbasu bil alqabi ẹ má máa dára yín pè pẹ̀lú àdàpè tó burú bí ismul fusuq ba'da al-iman àwọn orúkọ burúkú ó burú lẹ́yìn ìgbà tẹ́tílẹ̀ gbà fọ́lọ́run olómi kinní kan olómi pókìtì olómi ìdọ̀tí olómi gọ́tà ṣèkíyù gbogbo orú àwọn orúkọ jágbajàgba báwọn ẹ má pera yín lẹ́yìn ìgbà tẹ́ ti sọ pé ẹ gbà fọ́lọ́run kí kálukú ó túbá so ẹni tó bá ṣaburú ẹ mú ẹ mọ ẹ fi lọ nílẹ̀ o ẹ fi lọ nílẹ̀ o Ìlọrin ìlú àwọn àfáà ni kò dẹ̀ sí ọgbọ́n bí ìlú ṣe wò ó dáa tó àsáwọ̀ máa wà o kò sọ́gbọ́n kásáwọ̀ mọ́ wà lẹ́yìn náà ẹ fà wọn súfí lọ́rùn lẹ́ o súfí yálà tìjàníà ní o kọ̀dìríyà ní o kò sí ìpààyàn nínú mọ́níájù wọn o kò sí ìpààyàn so kò dẹ̀ sáàfáà tí kìí so oògùn irọ́ ni bọ́ta kò búra pó kìí so oògùn kò sáàfáà náà oògùn tí ò dáa ni ọmọ sí so oògùn wòsàn ìkúlì dá ìdàwáwò kò sáàfáà náà láyé àwọn kan ó jòkó díẹ̀ kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí gbàtà wà ní kẹ́kọ̀ọ́ ń bẹ lọ wá sẹ́sí iṣẹ́ òfòwò lẹ fílẹ̀ tó ń wá sí àìmọye àwọn tó yẹ pé wọ́n yìí sáàfà tó yẹ pé wọ́n ń fi àwọn èèyàn ṣètùtù àwọn náà pọ̀ jù àìmọye babaláwo àìmọye pásítọ̀ rẹpẹtẹ ló pọ̀ jù bí bá ti wá rà àfà kan ẹ wà ya wèrè so àwọn olókùú làákàrè àwọn ọlábọ làákàrè wọ́n máa kọ́mẹ́ǹtì yà nígbà tá àfà ń jìyà rí àfà mo ráwọn kan gbà tí wọ́n lọ gbé owó tó ń gbé 3.5 fún bàbá Lámínígun tó ń ṣe èrè tọpọlọ wọn ń ṣe èrè wọ́n tún á lọ táàgì ẹ̀pọ̀ mọ́ ọmọ tó pààyàn tí ń gbà tán bàbá wọn ń dààmú tó ń jìyà tó ń sanná ní àwọn tá a ti ẹjọ́ ọmọ wọn yìí gan amọ tó ju wárí amọ yìí àwọn tá a kọ́ kí ó tán ti sán lọ bí òkú tá a gbúrò ẹlòmíì èrè wá dé lónìí ẹ máa ṣòṣì ṣe káàfà àmọ́ gbáyé ni ẹ̀rí tán ṣe fún bàbá Mùdírù Mọ́ríkàsí ń jò ní wọ́n ra ilé fún wọn wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n gbowó fún wọn èrè náà ń jẹ mọ̀yà tí ṣèwà ádámọ̀ jẹ ẹ wo ìyà wọ́n pàdé ọba wọ́n pàdé gbè wọ́n pàdé pírẹsidẹ́ǹtì wọ́n dẹ̀ kájú kú ò tí wọ́n wá ní jèrè ẹ̀ wọ́n lè kú lè dẹ́rẹ́jà ti mímọ́ hamilu gbogbo ipò iṣẹ́ ni ẹni ẹ bá rí ẹni ẹ mú ẹni bá ṣe wàhálà ó yẹ kó jèrè ẹnu ẹ ní kálukú wà yìí náà ẹnu ẹ ní kálukú wà yìí tí bá ní máa ka ọmọ kí ó tó sán lọ bí òkò wà láìsọ bẹ̀rẹ̀ bá a ṣe mọ ìta kéré yìí ó lé 100 tí màá rántí pé ó dàbí pọ̀ ọmọ ìtì kí ó lọ́dọ̀ wá rí dàbí pé lágbàjì nínú 100 lèèyàn máa rí tí èèyàn wá ní dúpẹ́ fọlọ́hún ẹ wá rẹ́ nìkan tí ń gbé owó tí ń gbé 5 million 3.5 million tó sùn tí ń gbé fàáfàá rẹ̀ ẹ wá ranjú ojú yín ó kàn fọ́ ọmọ yín lágbárí ẹ wá rí àwọn Mọ́ríkàsí wá ń dé wọn síbẹ̀ àwọn àdàbí wọ́n wá ń gbé owó fàáfàá wọn ẹ wá ranjú ojú yín á fọ́ so ẹni bá jalè ẹ mú ẹni bá jalè ìjọba ò mú wọ́n sì dá sẹ̀ríà fún ẹ gbọ́dọ̀ torí pé kinní kan Ọlọ́run ṣàgbẹ ìwọ ló mọ wàhálà tó ń ṣe ìwọ ló mọ wàhálà tó bẹ tó bá ń ṣe wàhálà tí ò bá tí ì yọrí ọmọ bẹlọ náà ni ẹni tọ́lọ̀ bá sì ní kó yọrí dédé ẹni bá ń ṣòwò tó jèrè alhamdulilayi ẹni tí ó sì jèrè kó múra síbẹ̀ lọ́hùn ẹni tọ́lọ̀ bá ní kó jèrè kó dúpẹ́ alhamdulilayi ìwọ náà mọ bẹlọ ni gbogbo ó mọ ṣàdúrà sọ́lọ́run pé ká lè dúpẹ́ fólóore ìyẹn gangan ni correct so lẹ́yìn náà ẹ jẹ́ ká wo suratu Núrù 37 bára bí sọ́lá rán ọlọ́ni rìjálù látólẹ́hìn tìjára tó ń wà lábẹ́wò anzikiri láì àwọn èèyàn kan
tí wọ́n jẹ́ kí òwò ṣíṣe tàbí títà rírà tí wọ́n jẹ́